lẹ́yìn òjì gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Maoludy òkè ní pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo tẹ́lá tẹ́ láǹfà láti máa wò ìkànnì Maoludy àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa ojú tẹ̀ fún wò àti títẹ̀ fún wò kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Maoludy TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Maoludy TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Ibi tó dọ́kọ́ dé yẹn. Anakumullah. A wà nínú Rabiul Awwal. Rabiul Awwal tá a wà yìí a fẹ́ fi máàkì ọjọ́ bí Ànábì Sallallahu alayhi wa sallam. ó ti kọjá Bẹ́ẹ̀ni sir. kò ń ṣe pé ó kọjá rẹpẹtẹ Akramakumullah sir. but níjọ́ sátidé ìjọ́ àlàmísì Bẹ́ẹ̀ni sir. òun ni wọ́n máàkì Anakumullah. ló ń jẹ́ Isna Ashara Rabiul Awwal. Akramakumullah sir. So bọ́tá ṣe halkọ́ láti ìgbà yẹn Bẹ́ẹ̀ni sir. mo sì lérò pé gbogbo àwọn lẹ́kọ̀ọ́ yìí wọ́n yíde lánàá Bẹ́ẹ̀ni sir. ìyíde tán yíde lánàá yẹn wọ́n máàkì ẹ̀ ni. Akramakumullah sir. So halkọ́ á bọ́ sí ni Naam. àwa náà fẹ́ mọ̀ra máàkì kékeré báyìí ká tó kọjá lọ fẹ́ máa béèrè Sallallahu alayhi wa sallam. torí pé ìdùnnú ni ìkẹ́ ni Allahu akbar. iyì ni Allahu akbar. bigadi nazar wípé àwọn kan takò má wo bẹ̀ Má wo bẹ̀. má wo bẹ̀ ọ̀tá ni wọ́n yà jẹ́ ọ̀tá Ànábì ni wọ́n jẹ́ ẹnìkan ló dálẹ̀ ẹnìkan ni ò dálẹ̀ Ànábì ṣe Sallallahu alayhi wa sallam. ó máàkì Maoludy ara ẹ̀ Sallallahu alayhi wa sallam. ìdí tó fi máàkì Maoludy ara ẹ̀ Ànábì a máa gbà àwẹ̀ ń jọ Monday Sallallahu alayhi wa sallam. wọ́n á bí pé kí ló dé tó fi ń gbà àwẹ̀ Monday bá ń wà díìsì yẹn. Akramakumullahu. Su'ila Rasulullahi sallallahu alayhi wa sallama. wọ́n bí pé An sawmi yawmil ithnaini. àwẹ̀ tó ń gbà ń jọ Monday kí ló ti jẹ́. Faqala. Ànábì wa ni Fihi wuliditu. fi wuliditu ó máàkì ẹni yẹn. Sallallahu alayhi wa sallam. Kai. Ó jẹ́ ká mọ̀. ó jẹ́ ká mọ̀. Zaka yawmun wuliditu fihi. Zaka yawmun wulidtu fihi Wa unzila alayya fihi. wa unzila alayya fihi. Sallallahu alayhi wa sallam. Jibrilu sọ̀kalẹ̀ gbogbo alukurani tán fẹ́ máa sọ̀kalẹ̀ fún ìjọ Monday ló bẹ̀rẹ̀. Allahu akbar. So Ànábì ó máàkì àbí ó máàkì Ó máàkì ẹ̀. tóun bá Ànábì bá ṣe ọpẹ́ ló dá yẹn Allahu akbar. ó ń dá ọpẹ́ ó wá fi àwẹ̀ máàkì ẹ̀ Sallallahu ní alayhi wa sallam. gbogbo Monday. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. wá bí mi pé Ànábì ò ṣe lam yafalu rasul wa lam yafalu sahaba For tatenti. kò ta tẹ́ǹtì àà ṣé o lérò pé yóò máa ta tẹ́ǹtì ni so Ànábì fúnra rẹ̀ ṣe ó birthday ó rẹ̀. ṣe bá dé ààrẹ Sallallahu alayhi wa sallam. ìyẹn náà ṣe tó wa Bẹ́ẹ̀ni. àbí ò tó Bẹ́ẹ̀ni. Sallallahu alayhi wa sallam. so Ẹni tí ó bá tako ni kó sọ pé kìí sọ̀rọ̀ Ànábì. àtọ́ba àbí àdísù gẹ́rù sọ hì Hadith sahihun. Rawahu Muslim. Fi sahihi. ó nìyẹn náà Àwa náà máàkì ẹ̀. àwa náà máàkì ẹ̀ àti ẹ̀jẹ̀ gbèsè ká máa máàkì ẹ̀ Sallallahu alayhi wa sallam. àwa fi ṣe pé Monday nìkan àmọ́ a fi ṣe wípé lọ́dọọdún Akramakumullah sir.
tí Rabi'u bá ti ń tajaddada Wow. yóò máa ṣe tajdidu Rabi'ul awwal yóò máa ṣe tajdidu milad ar-rasul Sallallahu alayhi wa sallam. Ihtifalu náà ó sì máa tẹ̀lé. ihtifalu nìyẹn. Sallallahu alayhi wa sallam. àbí kí wọ́n ń pè ní hafla Bẹ́ẹ̀ ni sà. bá ń tútù mọ́ hafla. Sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ọ̀yà Akramakumullah. èyí tá a fi ra máàkì ẹ̀ ọ̀ni Muhammadun Rasulullah Sallallahu alayhi wa sallam. Muhammadun ashraful a'rabi wal ajami Sallallahu alayhi wa sallam. Muhammadun خير من يمشي على قدمه محمد أشرف الأعراب والعجم ẹni tó níyì ju gbogbo lárúbáwá lọ àti ẹni tí èyí ṣe lárúbáwá lànàbì. محمد خير من يمشي على قدمه khairu man yamshi ala qadami Sallallahu alayhi wa sallam. olóore ju gbogbo ẹni tó ń fẹsẹ̀ rìn lọ. Sallallahu alayhi wa صلى sallam. الله عليه وسلم محمد باسط المعروف جامعه òun ló tẹ́ ọ̀rẹ́ ń ta dáadáa ó tẹ́ kalẹ̀ Sallallahu alayhi wa sallam. jamiu ó sì kó tán pátápátá. Kai. محمد صاحب الإحسان والكرم sahibul ihsani wal karami dáadáa olùṣe dáadáa ni Sallallahu alayhi wa sallam. olùtọrẹ ni. Sallallahu alayhi wa sallam. محمد ànábì máa tọrẹ bí ìgbà tí atẹ́gùn ń fẹ́ La ilaha illallah. bẹ́ẹ̀ ni máa tọrẹ Tí ò ní dúró ńgbà kan. karihil mursala tí ò ní dúró ńgbà kan. Sallallahu alayhi wa sallam. محمد تاج رسل الله قاطبة محمد صادق الأقوال والكلم muhammadun tájú rusulillahi قاطبة tọ́ba ò bá ládé ọba yẹn yẹpẹrẹ Wow. kì í ṣọba Sallallahu alayhi wa ó sallam. dàbí baálẹ̀ ni so ànábì wa ni adé tádé wà lórí ẹ̀ báyìí Wow. tá máa ń pè ọba àwọn rúṣùlù rèé. La ilaha. Sallallahu alayhi wa sallam. صلى الله عليه وسلم محمد صادق الأقوال والكلم tánàbí bá sọ̀rọ̀ gbólóhùn tí ó sọ dáadáa ni. Sallallahu alayhi wa sallam. محمد ثابت الميثاق حافظه sábíkul mithaq kan tó bí lọ́rọ̀ ẹ ti wá tádéhùn ti wà ńlẹ̀ yìí pé á bírú ẹni báyìí. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. naam محمد طيب الأخلاق والشيم ìwà ẹ̀ dáa púpọ̀. Sallallahu alayhi wa sallam. صلى الله عليه وسلم tẹ̀síwájú díẹ̀ sí. محمد رويت بالنور طينته Sallallahu alayhi wa sallam. محمد لم يزل نورا من القدم báńkà akíntún محمد رويت ànábì tẹ́rí yẹn طينته Sallallahu alayhi wa sallam. ru'ya bin nuri qimatu Tinatu. tinatu ìpìlẹ̀ ìmọ́lẹ̀ ni. Wow. Sallallahu alayhi wa sallam. محمد لم يزل نورا من القدم so ànábì kò wá yẹ kò gbò láti láéláé kí wọ́n tiẹ̀ tó bí nímọ́lẹ̀ ti Sallallahu wà. alayhi wa sallam. الله عليه وسلم
والحكم محمد رسول الله صلى الله عليه وسلم حاكم بالعدل hakimun bil adli tí ó bá dájọ́ dọ́gbadọ́gba ni صلى الله عليه kìí وسلم sójòrò ń bẹ̀ صلى الله عليه وسلم zu sharafin ó sì níyì lára صلى الله عليه وسلم محمد معدن الإنعام والحكم madinul inam pẹpẹ ọrọ̀ tó pamọ́ ni tó jẹ́ inam ìdẹ̀ra wàlẹ́ والحكم àti òfin صلى الله عليه وسلم محمد رسول الله محمد خير خلق الله من مضر محمد خير رسل الله كلهم محمد رسول الله khayru khalqillahi min mudarin صلى الله ẹni عليه tó وسلم lóore ju gbogbo ẹ̀dá ọlọ́run lọ ni min mudarin láti inú ran mudar أكرمكم الله òun láti bí محمد خير رسل الله كلهم ẹni tó dájú gbogbo àwọn òjíṣẹ́ lọ ni محمد رسول الله محمد دينه حق ندين به ẹ̀sìn tó mú wá صلى الله عليه òdodo ni وسلم òun láàsì máa sìn محمد مجملا حقا على علمه محمد رسول الله ìyẹn náà tó صلى الله عليه وسلم sallallahu alayhi wa sallam صلى الله عليه وسلم عليكم كان محمد رسول الله محمد رسول الله محمد رسول الله صلى الله عليه وسلم